gbádùn ìgò yín. Mo gbádùn ìgò yín. Ìgò yín. Ìgò ojú yín. Má tọrọ lọ́wọ́ mi ò lè fún yín. Mi ò lè fún yín kí fún yín ní gò tí mo dé wá. Kúnlé Fásùgbà ló kọ tèmi. Kí ló kọ yín? Kí ló kọ yín? Èmi ò lè fẹ́ yín o. Èmi ò lè fẹ́ yín. Orúkọ mi ni Àtinúkẹ́ aka Mama No Network. Ìbàdàn. Mi lọ sí lọ kọjá. Ìbàdàn. Mọ̀ bọ̀ o. Ìbàdàn ni mo lọ. Ìbàdàn ni mo lọ. Ìbàdàn. Ìbàdàn ni mo sọ mi sọ pé lọ kọjá o. Lọ́kọjà kọ́ lọ́kùlù ni. Àpẹ́ Ìbàdàn ilé Olúyọ̀lé Ìbàdàn. Èló ni? 1,000. Èmi ò lè wọ mọ́tò Ìbàdàn máa wọ ní 5,000. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1,000 ẹyọ kan 1,000. 10,000. Níta ni. Mi ò lè wọ 10,000. 1,000. Anybody call me Mama No Network. Some people call me Oskoto. Ọmọ mi máa tẹ̀lé níyàwó lóye. Orúkọ tó pé mi ti ní òkè. Yọ. Abẹ́rẹ́ fọ́tò ní kọ́. Ẹ bá gbàdọ̀ fún Mama No Network. Iléeṣẹ́ tó dẹ̀ máa ń ṣe onígbòwé ètò wa pàápàá eléyìí òun náà ní iléeṣẹ́ Bàbá Aládò ìyẹn Holy Peace Research Center. Ewé àtegbò nìkan làwọn máa ń lò láti fi ṣe àwọn oògùn wọn. Wọ́n ti láwọn ìtàn ṣe ọ̀pọ̀ àwọn oògùn wọn wọ̀nyí sì rèé tàbí kí wọ́n sọ gbogbo àwọn oògùn wọn ló jẹ́ kì í ṣe tí wọ́n fọtí ṣe o. Omi ni wọ́n fi ń ṣe pẹ̀lú àwọn ìyẹn ni wípé natural ni. Eléyìí náà ń pè ní lego, eléyìí ni Oskonto, wọ́n ní ká fún yín. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o, Bàbá Aládò máa sanwó o torí Oskonto yẹn lèmi ń jẹ́ tẹ́lẹ̀ kí tó di No Network tó mo rí wípé wọ́n tún wá sọ eléyìí ní Oskonto herbal mixture lego herbal mixture. Mo ti máa ń gbọ́ láti bí ijọ́ mẹ́ta láti ń gbọ́rọ̀ lórí ọ̀rọ̀ àwọn iṣẹ́ méjèèjì tí ó ṣe ní àbọ̀ ara. Bàbá Aládò wọn máa dúpẹ́ lọ́wọ́ yín, ilé-iṣẹ́ yín ò máa ní jóná. Ẹ̀yin fáǹsì mi wọ́n ní àìsàn ní tú mi síta kí n gbádùn bòmí mọ́ra kí n pẹ́ àmà ní kókó òjijì. Bàbá Aládò ti gbé jáde fún wa òun náà lélẹ́yìí ní ti tèmi ẹlòdì kan lè góòrè wọ́n ní yẹn ṣiṣẹ́ fún iṣan ara gbogbo ìdọ̀tí tó bá wà lára pátápátá iṣan tó kí blood rí ibi ṣe kí circulate eléyìí wà ń bẹ̀. Ṣé wàá lẹ́rẹ̀ ìgangan fáwọn obìnrin àwọn obìnrin ní infection ni blockage ni menstruation wà déédéé ni ó ń ṣe balabolo àbò ń rùn ó smell ìwọ kan gbé Oskonto sí ẹ mọ̀ pé Oskonto gẹ̀gẹ́gẹ̀ Oskonto. Iléeṣẹ́ Bàbá Aládò ò ní jóná o. Bákan náà kẹ́ ẹ káwọn dáàdi wálé òpómúléró mixture. Òpómúléró gidi rẹ̀ ẹ wo ṣe yín lébọ̀ mi kan ló bá fún olówó orí mi ló bá fún ní gáàsì kan pé kó dà sọ̀hún yéé ọjọ́ tí mo sọ tílẹ̀ fi mọ́ mo ń yáta Bàbá Aládò ń tíráyò òpómúléró ẹ̀yìn tèmi ẹ lọ jẹ́ tiẹ̀. Omi náà tún ní o kì í ṣọtí ni wọ́n fi ṣe omi náà fi ṣe. Ó dẹ̀ da fún àgọ́ ara ọkùnrin pàápàá ẹ̀yin ọkùnrin tó jẹ́ wípé ìṣẹ̀kan dákú àwọn 2 minutes gbogbo ẹ wò ẹ lọ rí Bàbá Aládò ẹ bèrè fún ẹ pè wá òsígbà tẹ ẹ pè wá àwọn nọ́mbà tó lọ lójú òpó ẹyẹ kan pé a máa dá yín lóhùn kò sí ìlú tẹ ẹni kan gbé wá ẹ ọ̀dà wọn máa gbé pọ̀ lára nílé. Nǹkan tó rèé Aládò bitters so tó jẹ́ pé ọkọ yín náà ẹ tún lè fáwọn dáàdi wálé ọkùnrin ló ní obìnrin náà lè lò ó torí ọ̀pá ẹ̀yìn lọ́pọ̀ ẹ̀yìn bá ń dún yàn tàbí tó ṣe téèyàn bá ti gbé yẹn lura. Ó pọ̀ rẹpẹtẹ o Aládò bitters. Ẹ̀yin driver ẹ̀yin tẹ̀ wá mọ́tò lọ sí ọ̀nà jíjìn ẹ wò tẹ́ bá ti béèrè fún eléyìí ẹ kàn tún mú ní agbára ọlọ́ gbogbo egun ẹ̀yìn yín báyìí ó máa nù kí ló ń jẹ́ pé iṣan ẹsẹ̀ kákò àbí gbogbo èjìká báyìí gbogbo ẹ̀ ó máa ṣẹ́wárí kiri wá yẹn ó máa ṣe kíni ó máa dá sí àdáadáa. So ẹ ṣe ń gan ni so ṣùgbọ́n nígbà tẹ́ bá rẹ́ni tó wá ń wojú Ọlọ́run fọ́mọ Bàbá Aládò ti ṣe joy woman fáwọn tó ń wojú Ọlọ́run fọ́mọ wọ́n dẹ̀ ti ṣe holy root vision powder fáwọn tí ojú wọn bá ń wò báyìí wọ́n ṣe léyìí organic organ fẹ́ni tó bá ní ìṣòro pẹ̀lú nǹkan tó bá jẹ́ tinú ẹni tí ò fẹ́ ní kidney problem ẹni tí ó fẹ́ kí liver òun ṣiṣẹ́ bó ṣe yẹ eléyìí á prevent àwọn àìsàn burúkú. ẹ̀yin ti tèmi Bàbá Aládò náà ló ṣì dára o àwọn náà ló ṣì wà lójú òpó wọn ní eléyìí ń fonú pápá wa tá à ń jòròró
oríṣiríṣi nǹkan ló wà ń ta ní ìsìn kọ́lọ̀ ṣàánú wa pàápàá gbọ́ àwọn nǹkan tá à ń jẹ náà kọ́lọ̀ máa ṣọ́ wa ìmílẹ̀ tá a bá ti ń jẹ́ ká máa fi lé ká máa fi fọ́ ó ń ṣiṣẹ́ agbára Ọlọ́run àní kúkú òjijì eléyìí náà wà ń bí fún ojú èyí tẹ́lẹ̀ kàwé àbẹ́yìn tẹ́lẹ̀ drive alẹ́ gbogbo ẹ̀ ó máa clear everything èmi náà tún rèé ẹ wo ẹyẹ kan pé wá kẹ́ ẹ béèrè ẹ ọ̀dà a máa gbé ka yín mọ́lẹ̀ mo ti sọ lẹ́ẹ̀kan sí kò síbi tẹ́ ẹ ti pè wá táwa ò ní gbé lágbára Ọlọ́run àní kúkú òjijì o. gbogbo bó dẹ̀ ṣe wá wà yìí o gbogbo bí wọ́n ṣe máa lò ó ti wà lára ẹ̀ kẹ́ ẹ sàbúlògùn bá ṣe ní ẹ̀sà ni o